ṣẹ́ni tó máa ń rojọ́ gan àbí. Ó máa ń rojọ́ gan sá. Gan. Bẹ́ẹ̀ ni sá. Ọlọ́run fọ́ fún yìí. Ẹ sà, mo rí yín for the first time, mo dẹ̀ fọ́. Firstly, ṣo lè wa mọ́tò dáadáa. Ọmọ ọdún mẹ́wàá ni mo wà tí mo ti ń wa mọ́tò. Mẹ́wàá. Àti 15 years old, òun ni mo ti mọ mọ́tò wa perfectly. Ọjọ́ òní máa bẹ̀rẹ̀ ṣe. Obìnrin tó bá ti ń wo gíláàsì jù, tó bá ti ń wo mìíràn jù, wọ́n fáìn ni o. Kò sí jẹ́ méjì tí mo ṣe iṣẹ́ iná ni o. Àdúrà tá a jọ máa gbà ní pé ẹ tó máa ṣoore fún wa kó wà wá rí. Kó wá mi rí. Ọlọ́run mi tó pọ̀ ọba tó pọ̀ ó ti bá mi sọ̀rọ̀ ó dẹ̀ ti jẹ́ kí n mọ̀ tí màá ṣe. Lágbára Ọlọ́run kò sẹ́ni tó bá rẹ́ mi mú wọn ní rí di mi ayé ò ní rí di mi wọ́n ní ṣí mi ń dì. ṣe nǹkan rẹ̀ ní fún wọn ní owó wọn. Magbo owó mi bó pẹ́. Májàra wájú ti bí fún wọn lówó wọn. Magbo owó mi bó pẹ́. Jàgùjà ni wọ́n fi àjọ bojú ní sáré. Sàmúsíkà àdé fún mi lówó mi. Olóòótọ́ lọ́mọ ẹ̀ sì sàmú fún wọn lówó wọn. Alájẹṣẹ́kù alájẹpamọ́lẹ̀ ní dájọ́ jẹ́. Mo dé bí mo ṣe ń dé mi eégún ṣẹ̀nù jẹ́jẹ́ mu tí. Mo á wí bí mo ṣe ń wí, mo á ké bí mo ṣe ń ké, ayé ń dògbò lọ. Ìwọ tó nílé nì, máa yọ ẹni tí kò ní lọ rárá, torí pé ó tún lè dọ̀la. Ọlọ́run tó dá ẹ sáyé ó tún lè gbọ́ láfọ́mọ́ ẹlòmíì tí ọgbọ́n máa fọ́ ní bó ṣe wí ooo. No condition is permanent. Kò sípòkípò tó lè wà láyé bó pẹ́ bóyá gan tí kú bá wá dé ṣé kú ò lè mú ẹ lọ. Ni mo sọ pé 7/1942 kí mo wí 7/1942 ẹ bá mi repeat ẹ lè o 7/1942. Wèrè wo ló ń pariwo iná? Kí ló ṣẹlẹ̀? Tolúwẹ̀dẹ̀ ni kò sùn di bí aago 4 ìrọ̀lẹ́ kó tó di pé mo jáde láì kìí ṣe ṣọpọ̀nà kólúwẹ̀ máa rìn kiri lẹ́nì. Ta ló pariwo bẹ́ẹ̀? Ta ló wà bẹ́ẹ̀? Ta ló wà bẹ́ẹ̀ yán? Wèrè wo ló wà bẹ́ẹ̀? Wèrè wo ló wà bẹ́ẹ̀ tó dábìlẹ̀ o? Ta ló fún mi náà? Wèrè wo ló sọ̀rọ̀ bẹ́ẹ̀? 7/1942 ẹ sọ lórí 7/1942. Ẹ gbà mí, èmi tó jẹ́ pálá èmi fún ara mi tó jẹ́ pé aláàárọ̀ ni mí tí mo fẹ́ wọ̀ ọ̀gbọ̀n bàbá. Àbílẹ̀ ìṣeré yìí. Ta ló wà bí tó pariwo náà? Ta ló wà bí tó pariwo? Àwọn sì jẹ́ kí n bá ẹ bí. Ká ní mo bá ẹ bí máa fọ́kẹ́ ìbọn ẹ lórí ni. Tó bá wà disturb peace mi. Ẹ fẹ́ máa frustrate life mi. Náà fi dọ̀tún lọ́ta lórí bí tó wá pariwo lójú wíńdò mi nìkan. Ó lè bẹ̀rẹ̀ sí ní pariwo bí tání. Ọ̀rẹ́ yìí ni. Ọ̀rẹ́ mi. Ewu náà ọ̀rẹ́ mi ló fẹ́ jẹ́. Bọ́lá Gani. Àbí Skendo, àbí Wálé, ta ló máa jẹ́nu wọn? Ní gbogbo àwọn tẹ dárúkọ yẹn kò sí kankan lára wọn. Wèrè kan ló dúró sójú wíńdò yín tó ń pariwo. Wèrè. Wèrè ló pariwo lójú wíńdò mi. Ṣe bójú wíńdò yín ló ti ń pariwo. Ó jẹ́ pé lọ́rẹ̀ mi, òun pé wèrè lọ́rẹ̀ mi. Nàfi tí bá fọ́ ike ìmọ̀ ẹ̀ lórí. Tí bá fọ́ ike ìmọ̀ ẹ̀ lórí, orí ẹ̀ máa pín sí méjì ni. Àbó já wèrè. Ṣé ó tán? Kí ni mo ti sọ tẹ̀ tí ń ranjú ní ìsìn? Tẹ́tí lè máa gbáke mọ́ mi lórí. Kí ni mo ti sọ? Ọ̀nà dàtẹ́yìn àti wèrè fi yàtọ̀ síra yín. Ọmọ ìyá ni yín. Èmi ò yàtọ̀ sí wèrè máa wọ ọmọ títí nítorí ọlọ́mọ àwọ̀ bàbá mọ̀rọ̀ kò ní ó tún fẹ́ kí di mi wọlé sí. Àṣìírè.
ẹ ṣáà má gé mi jẹ. tó wà lára bàbá ẹ náà máa géèyàn jẹ káàkiri olórí burúkú tí ẹ mọ̀ kó wọn ò ní di tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìwọ nínú ilé yìí tẹ́ ẹ bá ní mi ò ní nísinmi èmi náà ò ní kúrò ń bí màá wá fi ojú yín rí màá gbó ẹ mọ̀ pé standard wèrè àti inúwá gangan ni mí. ọlọ́run ò jẹ́ bójú rẹ̀ pàdé o bójú rẹ̀ pàdé o ọmọ àgbò ló ń bọ̀ yìí ní eégún kí ni èjì ẹ̀ gan. bọ̀dá Sàámú. báwo ni ẹ̀yin rè. bọ̀bọ̀ kúkúrú. èmi nìyẹn. pẹ̀lẹ́. ẹ pẹ̀lẹ́ àwa nìyẹn. bọ̀dá Sàámú. ṣe fẹ́ gbọ́. ṣe rí tẹ bá gbé àpótí ìgò ẹ̀yin lè máa wọlé. ọlá pé bí mo ṣe start tó ládùúgbò. ẹ start jù wọ́n sọ fún yín. wọ́n sọ fún mi. ẹ start bàjẹ́ ṣe rí tẹ bá gbé àpótí ìgò kò sẹ́ni tó lè bá yín dù. gbogbo local government pátá ẹ̀yin lè máa mú. ní máa clear tán ajẹ́ 50-0. ọlọ́run gbọ́. ẹ pẹ̀lẹ́ bọ̀dá Sàámú. ẹ ṣe. mo dúpẹ́ jọ torí ọlọ́run àpótí kí ni màá gbé gangan tí president àbí chairman àbí governor. irọ́ o bọ̀dá Sàámú àpótí arìnkáyé of the world. oyè amọ́ni o. o ṣe gan o bàbá ẹ náà wọlé ìdìbò bàbá ẹ wọlé o. ohun tó sọ yóò sink kò sink sí mi lórí arìnkáyé of the world mo dáràn nítumọ̀ wípé mo kàn rìn káàkiri mi ò níṣẹ́ kò ní dá fún bàbá ẹ máa rìn káyé ni o ìwọ tó ń gùn tó fẹ́ fọ́ pàrọ̀ gbọ̀ngàn yìí ayé ẹ̀ máa rún ni èmi. bàbá mo dé eégún sani jájá mu tí ayé mi dọ̀wọ́ rẹ̀. Rashidi rèé. Baraka yẹ bẹ bọ. ṣé Rashidi kọ́ ló ti yàgò. bá mi tún ṣe. Rashidi. my best friend. ṣé Rashidi rèé. wo jẹ́njẹ́ sí kankan wo bó ṣe lè wù káyé le tó bó ṣe lè wù kó nǹkan le tó wọ́n kíyèsí látara ewúro bó ṣe lè wù kéwúro korò tó adùn ló máa ń gbẹ̀yìn wò. wo gbogbo èèyàn tó bá ti jẹ́ pé Ọlọ́run ti tètò wípé adùn máa gbẹ̀yìn ewúro wọn no matter how the case may be adùn máa gbẹ̀yìn ewúro wọn. adùn ló máa gbẹ̀yìn ewúro mi lágbára Ọlọ́run. fáàmù adùn máa gbẹ̀yìn ewúro tèmi náà. adùn wà gbẹ̀yìn ewúro ẹ mọ́ báyìí Rashidi tó o ti di wèrè ni. wò mí wo kíní ìwọ ṣe o rántí kíní kan o rántí 7/1942. 7/1942. ohun tó wá láti fẹ́. 7/1942. Rashidi. 7/1942. àwáyé 7/1942. Rashidi. ṣé Rashidi kọ́ ní ni. ẹ gbà mí ṣé Rashidi kọ́ ló lọ ni. ayé mi o ayé ẹ kí. ìyá Fátímọ̀ ẹ̀dùn ẹ̀jọ̀ kò ní bàjẹ́ fún yín o ìyá Fátímọ̀ rẹ̀. ẹ sá kọjọ́ mẹ́ta. ọ̀gbẹ́ni Ìbàdàn yìí gbogbo mo ń bọ̀ àbá ẹ̀ ìyá Fátímọ̀ ẹ pẹ̀lẹ́ ilé ńkọ́ gbogbo ẹbí ńkọ́ ẹ jọ torí Ọlọ́run ṣé ẹ mọ bọ̀bọ̀ kan báyìí tó ń pè ní Rashidi níbi tá a gbé tẹ́lẹ̀ Rashidi ọmọ ìyẹlẹ́rọ bọ̀dá Rashidi ọmọ ìyẹlẹ́rọ ẹ mọ̀ ẹ jọ sún ti ya wèrè ni. wèrè bọ̀dá Sàámú wèrè ìjẹta mo sì rí wọn. níbo. torí wọn ṣe patí ní family house wọn ọ invite mi gan mo sì rí wọn níbẹ̀. ẹ̀rí Rashidi ń jẹta. bẹ́ẹ̀ni. ẹ̀rí Rashidi ń jẹta. bẹ́ẹ̀ni mo sì rí wọn. tó bá jẹ́ pé wèrè tí kò ti ju 24 hours lọ ni wèrè ò lè sá tó yìí tó bá lè jẹ́ 72 hours wèrè yẹn ò lè gbóná tó yìí ẹni tí mo rí jọ Rashidi ni ẹni ẹ̀dẹ̀ ti ya wèrè. ṣé pé nǹkan. kò lè já wọn torí mo rí wọn ní ìjẹta oníjẹta kò ń ṣàwọn lẹ rí. ó dá àwọn ọlọ́wọ́ nìjà rí bí o kí lè wá ṣe ládùúgbò yìí. àdúgbò mi ilé kẹta ń bẹ̀ yẹn ni mò ń gbé. ẹ wà mímí ládùúgbò yìí. mi bọ̀dá Sàámú. tá a lè mí bí o tá ẹ bá ti mọ̀ mí ẹ mọ̀ yan o ẹ mọ̀ yan ládùúgbò yìí. bọ̀dá Sàámú ẹ kú ìrìn àjò. ẹ pẹ̀lẹ́. ẹ rìn. bọ̀dá Sàámú. bọ̀dá Sàámú o arábìnrin ọjọ́ sí ń kọ̀ ṣẹ́tí wá padà sí wedding. a máa pè yín fún wedding tó bá ti yá. ẹ̀yin kẹ̀ yóò sí wedding fún ẹ̀yin tẹ́ parí kan jábà tàbí. ó mọ̀ kí n máa rìn káàkiri ni ó dẹ̀ bí mí lérè pé ṣé mo ti ṣe wedding. orí borí kọ̀pí olórí pàpó wèrè olórí pàpó onírùngbọ̀n mẹ́ẹ̀ kó tó sọ̀rí bí àbíkú ó dàbí yékú orí ẹ̀ ti dàrú dànù wọ́n ọ̀kadà yóò ní ṣiṣẹ́ ọ̀kadà yóò ní ṣiṣẹ́ kò ní bẹ́ẹ̀t kò ní orí
ìyá Fátímọ̀ ẹ bọ́lẹ̀ lọ́wọ́ báìkì mi olórí burúkú wèrè òṣì aborí kọ̀pí ṣé Rashidi ti wá yà wèrè ni ṣé mojú máa ṣe mọ̀ sí. ẹ wò ṣe ní nǹkan tó tutù tẹ́lẹ̀ fún mi bẹ̀. ó wà. ó yẹ ẹ bá mú tó bá tutù dáadáa tó wọ̀ yín ni o. ó wà ó wọ̀ yín mò ń bọ̀. tó tutù ni o. ẹ̀yin ọkọ mi ṣé kí n mú sí wa ni ó yìí tutù dáadáa ṣé kí n mú wá. ẹ wò ẹ farabalẹ̀ ẹ má ti mú ọkàn tẹ́ kó síbi àti ìmú tán tá a bá ní ìdá máa pè é má rí. Oh God, kò sí nǹkan tó lè tán ìṣòro mi bí kiri nọ́mbà correct nọ́mbà bíi mẹ́ta bíi 3 direct kó kàn jábọ́ gbì. nọ́mbà mélòó. 3 direct. ọ̀rẹ́ ọdẹ lóko òyìnbó ni àbúrò pé àwọn tó wà ní tẹ́tẹ́ wọn smart wọn mọ nǹkan tó ń ṣe wà kàn dédé rí 3 numbers 3 direct wà dẹ̀ jẹ́ owó ńlá bẹ́ẹ̀. guy farabalẹ̀ no kill yourself ṣé tútù dọ̀rẹ́ ta ṣe jọ ń play yẹn jẹ́ ká ṣì manage ẹ̀ bẹ́ẹ̀ a lè para wa náà no fit kill ourselves now wetin happen now. nọ́mbà mẹ́ta bíi 7/1942 bí kò jẹ́ 7/1942 àbí. ẹ wá kí ló ṣẹlẹ̀ sọ̀rọ̀ fún gbọ̀ngàn dọ́dọ̀ tí ń kí ló ṣẹlẹ̀ táwọn sọ̀rọ̀ bí dẹ̀ ń dá sọ̀rọ̀ àbọ̀dá yìí wetin happen now. ẹ kò tí ì wá tó èbú mo ṣàgbọ́tọ̀gbẹ́ ní ìfẹ́ para ẹ̀ ṣáàrí bó ṣe ń gbá ẹsẹ̀ ara ẹ̀ táwọn bá wà lọ́wọ́ ẹsẹ̀ yìí wọ́n á ti gbede gbòbì. ẹ̀gbọ́n ẹ má ṣe ọ̀nà ẹ má wọrí fi wọ́n lẹ̀. ṣé mo lè sọ pé 7/1942 yìí ṣé mo jẹ̀bi báyìí. àtọ̀ ẹ má wọrí tìyẹn yẹn má lọ fi wọ́n lẹ̀ jẹ́ kó máa lọ́n tiwọn. èèyàn máa ń mọ̀ra èèyàn ọjọ́ kan ni o kò dẹ̀ sí èèwọ̀ nínú pé kéèyàn máa fọ ọ̀rẹ́ kan rẹ̀ o. orí yín o kí ló ń ṣe yín kí ló ń ṣe yín èèwọ̀ wà bẹ́ẹ̀ ní ká sọ 7/1942 èbí nọ́mbà tèmi náà gbọ́ mo sọ. ẹ jẹ́ ká ra dúró lẹ́gbẹ̀ẹ́ jẹ́jẹ́ tá a wà yìí 10k 15k bá a ṣe rán rí yẹn ẹ jẹ́ ká maintain ẹ o. ìyẹn kéré ju ìgbà wo la fẹ́ ṣe yẹn dáa. guys. ẹ má máa fojú dé èèyàn bọ́dá Sàámú náà máa ṣe fojú di. ó ti jábọ́ calm down now bọ̀bọ̀ yìí ojú oorun ló wà ó fẹ́ pa ni kò lè kú kò lè kú jọ tó bá gbọ́ tó fetí ara ẹ̀ gbóríire tí mo ṣe wàláhì ó máa jí látòkè. ọ̀rẹ́ mi kí ló ṣẹlẹ̀. ẹ wòran 7/1942 nọ́mbà yẹn 3 direct ó ti jábọ́. 3 direct ó fà pẹ̀tù ó ti jábọ́ ó ti gbà ó sọ̀kalẹ̀ ó ti gbà ó ti gbà class apàdà méjì ẹ̀. bàbá yìí amara mọ́tò ọbí dáì. ẹ fara balẹ̀ ẹ torí tọ̀lọ̀ ara mi ti ń gbọ́ báyìí ẹ fẹ́ pín owó yìí. ẹ tẹ ọkọ ní sùúrù ẹ yẹ kó bọ́ kó tẹ ọkọ lọ síbi owó yẹn náà kó lọ gbà wá kó má lọ dọwọ́rú náà. dọwọ́rú bìtì báwo kò sí tó ń jẹ́ dọwọ́rú tó ti jábọ̀ rẹ̀ di yín tó tiẹ̀ sọ yọ̀rọ̀ wà bẹ́ẹ̀ jẹ́ kébì jẹ́ di machine kí lọ wò lójú bọ́ọ̀dù tó ti máa kọ sílẹ̀. wàhálà jẹ́ kí lọ wò sí lọ. experience ló máa fi sọ̀rọ̀ ọ̀rẹ́. ẹ rọ mọ. ẹ má bẹ má kẹrù báyìí ẹ má bọ. ẹ ká sọ wọn. ẹ jọ ẹ̀gbọ́n kan báyìí ní àbèrè wọn ga báyìí wọn máa ń lo cross belt báyìí. àbí bọ̀dá Sàámú. Sàámú lórúkọ wọn. àwọn náà ló máa jẹ àwọn ló máa jẹ. àwọn ni àwọn kọ́ wà. wọ́n ti jáde. ṣe láì dí àbítàn lè lọ rárá. mi ò ní àìdí àbítàn lọ. báwo la ṣe wá lè get wọn báyìí. mi ò mọ torí tán bá kọ̀ ti jáde wọ́n kọ̀ máa rìn lọ. wọ́n á tún rìn padà dé lálẹ́ kódà àmọ́ṣẹ́ tó ń ṣe àṣàmọ̀ kan máa ń lọ wọ́n máa ń bọ̀ yìí. ẹ ló dá ẹ má bínú àǹtí ẹjọ ṣé a lè get phone number wọn. aláàmọ́ṣẹ́ tó ń ṣe ẹ tún béèrè phone number báwo àmọ́ṣẹ́ tó ń ṣe ò kò sí bá ṣe lè èmi bí ìtẹ̀ mọ̀ bí wọ́n ní fóònù gan. guy kí la fẹ́ ṣe báyìí. báwo la ṣe wá máa get wọn báyìí. kí la fẹ́ ṣe báyìí. o lè mọṣẹ́ tí mò ń ṣe ìgbà tó ìkéré primary school ló máa wà ìgbà tí mò ń gbàjọ orí ẹ ò pé o lè mọṣẹ́ tí mò ń ṣe orí bọ̀m̀bọ̀n òṣì. Sàámú fúlàní yàrá sà. ṣé ká máa sá lọ ni. ẹ má sá lọ ẹ dúró. ẹ mú erin yín mò ń fọ́ ni mò ń pé kí ló ń ṣẹlẹ̀. ẹ má fọ ẹ kó lè dáná láti máa bíbá yẹn gan. Ọlọ́run ẹ̀gbọ́n Raza mi ò mọ̀ bóyá ẹ rántí ojú yìí rárá jẹ́ kí n ṣàlàyé fún ẹ. bọ̀dá Sàámú ẹ rántí ojú àwa tẹ̀rí yìí níbi ọjọ́ mélòó kan sẹ́yìn níbi tá a jókòó sí tẹ kàn fẹ́ wá ra nǹkan tẹ pé nọ́mbà kan ṣeré bẹ́ẹ̀ mi ṣe fọ etí kọ mo yìn ín lówó
ó dẹrù jẹ̀jẹ̀ sí mi lára ni. ìbá fọ́ọ̀rẹ́. ẹ ní sùúrù ẹ ní sùúrù. àṣù náà gbé jáde Ẹgbà. gbẹrù jáde ó ní ẹgbà ẹgbàwọ gbà ẹgbà ẹrú bà ó rí Ọlọ́run. ẹ ní sùúrù. jẹ́ ní ẹ̀ lọ́wọ́ má jẹ́ ní ẹ̀ lọ́rùn. ẹ̀yin lẹni gbogbo eléyìí. Ọlọ́run. ṣó ti yé yín. 100k. nọ́mbà tẹ fún wa yẹn bó ṣe kéré létí yẹn èmi dì í lẹ́rù owó lẹ́sẹ̀kẹsẹ̀. owó tó dẹ̀ fún mi as return ó pọ̀ gidi gan so ṣé àti yín lélẹ̀ nínú ẹ̀. láti ìgbà tí mo ti kéré ọlọ́tí yé mi pé wọ́n máa sọ wípé téèyàn bá ń lọ lọ́nà gẹ́gẹ́ bí ọmọdé àbẹ̀lẹ̀ bọ́dì tó o bá rówó ní junction tó bá jẹ́ pé owó tí wọ́n ti sàmì sí lórí tó o bá mú owó yẹn láàrin ìṣẹ́jú méjì wọ́n léèyàn máa dẹrun àbò máa dewúrẹ́ so ẹ wá fún mi lówó sì tó rẹ́ ẹ fẹ́ lò mí ẹ fẹ́ kí n dewúrẹ́ àbẹ́ ẹ fẹ́ kí n di àgùnfọ́n kí n lè máa gùn sí. ẹ calm down. ṣé o jẹ́ bá ṣe fún mi ni ẹ ní sùúrù ẹ jẹ́ kó ṣàlàyé fún yín. nǹkan tí ó dowó fún wa yìí ẹ̀yin ò lè mọ iye ara yín ni nǹkan tẹ́kọ̀ọ́ aṣọ́jáde lásán ló dọ̀bẹ̀ fún yìí. ẹ jẹ́ kó ṣàlàyé fún yín. bàbá inú tèmi ń dùn ni ẹ mọ nọ́mbà tẹ pé mi ò lè gbàgbé nọ́mbà yẹn nọ́mbà tó sẹ̀mí dolóríire ni. èmi ò rò pé mo fún yín ní nọ́mbà o. ẹ fi wọ́n nọ́mbà àjọ 71942. ṣé ìwọ ẹ̀ rí ó di lọ́dẹ̀. ẹ wò brasa mo fọkànbalẹ̀ ṣé irú owó kékeré ni nọ́mbà mẹ́ta péré lẹ fún wa. confam. tẹ́ bá wá tún fún wa bíi mẹ́fà tèmi àtàláyé mi jọ ṣá ní mẹ́ta ọ̀dẹ̀. àmẹ́ta la dúró náà no nọ́mbà 9 mẹ́sàn-án ni kẹ́ fún wa. ẹ̀bọ̀n tẹ́ máa ṣe nísìnyí tẹ́ bá tún lè wá máa fún wa ní àwọn nọ́mbà tó make sense. bọ̀dá Sàámú bọ̀dá Samuel owó tẹ́ máa gbà máa jẹ lè lọ. ẹ gba nọ́mbà ẹ rí nọ́mbà ó ti tán. Ọlọ́run ẹ rí nọ́mbà èmi ni mo sọ bẹ́ẹ̀ wò ẹ gbà ẹ fi nọ́mbà yín síbẹ̀ tí màá lè fi pè yín kẹ́yìn náà dẹ̀ fi tọ̀dọ̀ yín síbẹ̀ a lè máa fi pera wa ẹ̀yin náà ò ní ní nira ìran ọ̀gẹ̀dẹ̀ kì í sunkún àti dẹ̀ ara ò ní ní mí Ọlọ́run. nọ́mbà mi nìyẹn. owó nìyẹn nọ́mbà yín rí mo ní kírẹ́dìtì ń bẹ̀ ẹ gbà sí. yóò ẹ̀kọ́ ẹ ti flash ó ti ring. tọ̀dọ̀ mi ó ti ring. ẹ má wọ̀rì máa fún yín ní 24. ọ̀rẹ́ mi oní nọ́mbà ọ̀rẹ́ mi oní nọ́mbà 71942 oní nọ́mbà 71942 71942. Marogo. Oní nọ́mbà ọ̀rẹ́ mi oní nọ́mbà 71942. lọ́hùn má jẹ́ kórí mi gbà bọ̀dì opportunity ńlá rẹ gbogbo tó lù ẹ̀ tí ẹ̀ rìn kiri èèyàn tí ẹ̀ lè fi bọ́ nínú ìṣòro ayé èèyàn. ẹ ní sórí burúkú ìbànújẹ́ òní dé báyìí ẹ má bínú ẹ jọ̀ọ́ o ẹ má bínú pé mo fẹ́ gba táìmù yín ẹ jọ̀ọ́ mo wá wèrè ni. ó ti question bíbí ti báwo. ẹ má bínú ẹ má sọ di bí ìbínú ẹ jọ̀ọ́ ṣé bí wèrè wà káàkiri wèrè ṣáà máa ń wà ládùúgbò máa ń wà bíbíkíbi wèrè kan wà tó jẹ́ pé inú àdúgbò yìí ni mo ti rí ó ní mò ń wá ẹ jọ̀ọ́ ẹ ní sórí burúkú tí bá rí wèrè yẹn tí bá rí mo promise yín Ọlọ́run màá fẹ́ méjì 20,000. ọ̀nkú ṣé ẹ̀ ń gbọ́ mi ẹ̀yin lè mọ tẹ́ ti rí wèrè ẹ̀yin náà lè máa mọ bẹ́ẹ̀ ṣe máa wá wèrè yẹn tẹ́ máa wá kàn ṣẹ́gbọ́n bẹ́ẹ̀ sì jí à lọ. ẹ wo ṣé ó dẹ̀ ti wá rí bí ìbínú ẹ wá rí bí ìbínú ni o ẹ wá rí bí ìbínú ni o láìfì èèyàn kan lẹ fi ń ṣeré yìí Ọlọ́run láìfì mi lẹ fi ń ṣeré yìí tẹ́ bá mọ̀ bóyá importance láìfì mi tó ẹ ní rí bí pé mò ń bú yín o 71942. báwo ni kí n wọ̀ padà báyìí wọ́n bá fàyọ. ṣé kìí ṣe wèrè yìí ṣé o kọ́ ni. my friend of life. ọ̀rẹ́ mi my best friend. níbo ló ti wọ́kadà. wọ́n ọ̀rẹ́ jọ torí Ọlọ́run bá mi yin lọ́gùn lógo mi get aeroplane. aeroplane rè. mi get aeroplane. lágbára Ọlọ́run ó lè òní gbé ó lè òní gbé. ó jọ ǹjẹ́ o mọ 2017-90 o mọ 2017-90 ṣo mọ. 2017-90 o mọ 2017-90 2017-90 ibo ló ti rọ kadà báyìí torí Ọlọ́run. ibo ló ti rọ kadà. ẹjọ́ bá wèrè tó gbé ọ̀kadà wèrè. wèrè kan gbọ́kadà. ó gbà ọ̀kadà.
kí lẹ̀ ń wo ti wèrè fi gbọ́kadà yín. èmi àti boyfriend mi alókì mọ́ mi àwa páàkì síwájú ilé wa ni. ibẹ̀ la fi lẹ̀ sí tó kọ́dà fi pé sórí wèrè yẹn ó gbé lọ. ẹ páàkì ọ̀kadà ohun tó ń yé mi ni o ẹ páàkì ọ̀kadà ilé boyfriend tiẹ̀. rárá èmi àti boyfriend mi alókì mọ́mì mi. ẹjọ tó Ọlọ́run ẹ ní báírò mo fẹ́ fi sáré kàn kọ́kọ́ lẹ̀ ẹjọ báírò ẹ ní báírò èmi ò mọ o èmi ò mẹ́lẹ̀ wá lọ báyìí ẹ wá lọ báyìí 2070-90 báwo lẹ́yìn ṣe wo tẹ́ fi jẹ́ kí wèrè gba ọ̀kadà lọ́wọ́ yìí tí ọ̀bà dẹ́ gbọ́ ọ̀kadà lọ́wọ́ yìí báwo ló ṣe máa gbé mi ń bí Ọlọ́run ayọ̀ òkú iṣẹ́ o mo yàn bó ṣe ń ṣiṣẹ́ o. I am in money. We are in money. Kí ló sọ yìí? 2.5 million naira is a very huge amount of money. Ní country tá wà yìí, ẹ sọ fún mi business tá lè ṣe tó lè ever fetch you any return tó báyìí. Kò sí man, èmi as a person o, tẹ́tẹ́ yìí, that's the only business tí màá máa ṣe. Mi ò lè ṣe iṣẹ́ mi mọ́. Ẹ wá wo bíbá yìí o. Yorùbá ní igi tó bá máa ń so owó fún ni èèyàn máa ń ṣe kí ni máa ń tún díẹ̀ ṣe máa ń tó gbé wa dé level tá a dé yìí ẹ jẹ́ ká wá nǹkan tó tangible ká ṣe fún wa. ọ̀rẹ́ mi sórí ọ̀rọ̀ ló sọ yẹn o ṣé rí màá yẹn ẹ jẹ́ ká try to get in touch pẹ̀lú ẹ̀ ká gbé wá síbí ká settle ẹ̀ mọ́ I tell you this is a real and good business. ẹ̀yin ọ̀rẹ́ ṣe rí ibi tẹ́ sọ̀rọ̀ ni ó yé mi in fact kẹ́ tó sọ èmi gan ti ń rò pé mo máa fún ẹ̀gbọ́n yẹn ní nǹkan tó ní sense. mo jẹ́rìí ẹ̀. ẹ̀rù kí ni kókó òwe tá a kà tá a rí lò. ó useless. ṣebí tẹ́tẹ́ tí mo ta yìí tí n bá filẹ̀ kí ni mo sọ mi ò tiẹ̀ lè filẹ̀ lóòótọ́ ni wọ́n ní wípé tẹ́tẹ́ máa ń tẹ̀yàn. ó tẹ́ wàtí iṣẹ́ yìí a máa jẹ́ 50m ọmọ a máa jẹ́ 80m. Brasam tó bá jẹ́ Ifá lè ń dá tẹ́ fi ń rí gbogbo nǹkan tẹ́ ń rí Ifá yóò ní dànù. tó bá dẹ̀ jẹ́ pé tó jẹ́ pé gbogbo nọ́mbà tẹ́ bá fún ọ ìbá ṣe ń ta ó ń jọra àwọn tó ń gbà tó bá jẹ́ pé ìrànlẹ́ rí Brasam ojú yín ò ní fọ́ o. àṣẹ o torí pé kí ni dì ẹ tẹ̀lé lọ Brasam ara ò ní níyìn o ẹ ní mọ̀ọ́sí o. ẹ fàdúrà lẹ̀ kéde fẹjọ́ ilẹ̀. bá ń gbówó mi 100k ẹ fún mi lówó mi 100k jẹ́ kí n máa lọ àdúrà ti pọ̀ ṣé mi lè fi rẹ́rìn máa bínú o. Bọ́dà Sàámú ẹ jẹ́ n bọ́s brain ni owó tẹ́ bá mú kó mi báyìí ó máa ju 200 lọ in fact ó máa ju 300 lọ. kì í ṣe 400 là ń sọ̀rọ̀ ẹ̀ o. èlò wa ni mo fẹ́ mú kúrò mi. we are talking of 500,000 naira. yes 500k. 500,000 naira la máa fún yín. Bọ́dà Sàámú option méjì wà ní fún mi inú ká di 500,000 yẹn mú kẹ́ wá sọ nǹkan kí nǹkan tó bá wù yín tẹ́ bá fẹ́ ká ṣe fún yín ilẹ̀ ká dẹ̀ di 500 yẹn mú ilé tàbí mọ́tò just name it. ẹ wá gbọ́ o 500,000 yẹn ẹ dì mú. kí ló dé. mi ò fẹ́ owó ohun tí mo fẹ́ tẹ́lẹ̀ dá mi bá mi sọ ojú 500 lọ tẹ́mi fúnra mi mọ̀ dream car mi gangan Prado ni ṣé tí n bá mú nọ́mbà mẹ́ta wá tó dẹ̀ gbà bẹ́ẹ̀ ṣe ló ń gbà yìí ṣé ẹ máa ra Prado fún mi. Bọ́dà Sàámú tó bá jẹ́ Prado ní dream car yín mo lè ra 3 fún yín. mẹ́ta mo máa ra mẹ́ta fún yín. ẹ má ra mẹ́ta fún mi. ayé wọn ti bàjẹ́. ẹ fún wa ní legit number a kó gbogbo ń dábàá ní sórí ẹ̀. ẹ bọ̀ dé bàjẹ́ fún mi ẹ jọ ẹ kàn fún mi ní 15,000 nítorí 100,000 tẹ kọ́kọ́ fún mi mo ti fi sanwó lẹ́nu ẹ̀ mi mọ̀ kó máa rí báyìí mo dẹ̀ ti fi ìtókù rọ oúnjẹ àti oríṣiríṣi ṣé wàá rí ẹjọ́ tó lọ ẹ kàn fún mi ní 15,000 yẹn kí n fi sáàpò kí n máa fi dunra mi inú lẹ̀ pé mọ́tò máa dé ní weekend ẹjọ́ ẹ jẹ́ kó rí bẹ́ẹ̀ jọ. tó bá jẹ ǹdẹ́fẹ́ nìyẹn kò sí problem ó ti di ṣíṣe bẹ́ẹ̀ ṣe jókòó ìkìlẹ̀ fẹ́ jẹ. gbogbo kan tẹ́ máa ń gbé fún mi ni o. ṣé máa mú nǹkan. máa mú nǹkan Prado mi ń bọ̀. mo bọ̀ Prado mi ń bọ̀. bíbá iná ló máa ń wà. ẹ ṣọ. bẹ́ẹ̀ ni. ẹ ní sórí burúkú Ọlọ́run á nífẹ̀ẹ́ yín náà o àmín àmín bẹ́ẹ̀ ṣe nífẹ̀ẹ́ mi o ẹ wo ọmọ ìyá mi gangan ni ẹbí mi gangan ni ó kàn déédéé yà wèrè ni ẹ jọ
ó máa ń pe nọ́mbà báyìí. ó máa ń pe nọ́mbà bọ̀bọ̀ tó máa ń pe nọ́mbà yẹn àbí. ibi báyìí náà. níbí ni. ibi báyìí ni ẹ̀kan gba bíbá. ọmọ ìyá mi ni o. ẹ pẹ̀lẹ́ ìyá ẹ pẹ̀lẹ́. ẹ má lọ ti ẹ pẹ̀lẹ́. ẹ ṣe má lọ. báyìí náà lẹ ń gbà. bẹ́ẹ̀ni báyìí náà. ẹ ṣé o ẹ ṣé mo dúpẹ́ o mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣé gan o. ọ̀rẹ́ mi ọmọ ìyá mi ọ̀rẹ́ mi 7/1942 orúkọ wo la fẹ́ pè báyìí torí ọlọ́run nọ́mbà wo la fẹ́ lò fún tó máa 2017-90 pàdé mi ọ̀rẹ́ mi ṣé wàhálà yóò pọ̀ jù báyìí ọ̀rẹ́ mi máa bọ̀ bẹ́ẹ̀ máa bọ̀ ó kẹsẹ̀ kan. nísùúrù ọ̀rẹ́ mi tó wà ń bí ni mo á béèrè wọ́n júwèé fún mi pé bí ìlọ rẹ̀ mi wọ ni mo ṣe ń wá bí wọ́kọ́ ni mo wá máa ṣe fàájì tiẹ̀ lọ. gbọ́mẹ̀ àtìgbà tó ti wọlé ni mo ti ń wù ẹ́ bọ̀ tó o bá sá lọ màá pa ẹ́ tó o bá dúró wàá jìyà ó yá mú kan. má jẹ́ mú kan nù méjèèjì mi ò fẹ́ kú mi ò fẹ́ jìyà ò ní sórí burúkú jọ jẹ́ kí n rọra bá. tó o bá gbẹ́sẹ̀ mi dá padà. mo dáràn. ìgbà tó o bá wá mú kan báwo ló ṣe wá fẹ́ já lọ́wọ́ mi báyìí. jọ jẹ́ kí n já lọ́wọ́ ẹ̀ má jẹ́ já lásán jẹ́ kí n já pani mo fi Ayọ̀délé Babalọ́lá mo fi bẹ̀ Ọlọ́run Ayọ̀délé Babalọ́lá mo fi bẹ̀ jọ torí Ọlọ́run. fantastic. fantabulous. so ọmọ Ọlọ́run Ayọ̀délé Babalọ́lá. àwọn ìṣiṣẹ́ síbẹ̀ iṣẹ́ 1930 ó ìwà síbẹ̀ ó ṣe tèmi ò bá bá ń ṣe tèmi lọ ó ṣe tèmi ò bá bá. yẹ́nì sọ mi ìjọ that means wípé wọ́n sì tó ti mọ Ayọ̀délé Babalọ́lá. bẹ́ẹ̀ni. ó máa mọ sáwọn 23. mọ́mọ́ olúwa ló ní ṣàgùtàn mi kí ó ṣàlàyé ní ó mú dùbúlẹ̀ ní pápá ọkọ̀ tútù ó mú mi lọ sí àwọn ìdílé akẹ́rọ ó tún ọkọ̀ mi láàrin. o ti fast jù ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀. mo ti rọ́gọ̀ ará àdúgbò olúwa ló ní ṣàgùtàn mi kí ó ṣàlàyé ní ó mú dùbúlẹ̀ ní pápá ọkọ̀ tútù ó mú mi lọ sí àwọn ìdílé akẹ́rọ torí orúkọ rẹ̀ nítorí tilẹ̀ ìlànà òfin níwájú. ọ̀tọ̀ wèrè ní o tún ti fast jù. ẹ jọ ṣé kí n pick up ṣé kí n pick up. má pick up ó yá ṣẹ̀ṣẹ̀ gbé láti bẹ̀rẹ̀ again. mo ti kú fẹ́ ka bíbélì kú mi. olúwa ló ní ṣàkóso mi kí ó ṣàlàyé ní omi ìdílé kọ̀ọ̀kan kò títọ̀ yẹ. ọmọ òun yẹn mo máa bá wọn. ọmọ òun yẹn gbàgbé mo dárò mo tún bí. Ọlọ́run yọ mí o Ọlọ́run yọ mí orí mi yọ mí o Ọlọ́run yọ mí orí mi yọ mí o Ọlọ́run má jẹ́ kúkú oró Ọlọ́run má jẹ́ kúkú oró iṣẹ́ owó kò mà sí bí ó ṣe le torí Ọlọ́run báyìí torí Ọlọ́run báwo ìfẹ́ rí wèrè. tó bá lọ níbi tó wà yẹn màá mẹ́sàn kí mo fọ́ orí ẹ mi ò dẹ̀ ní fọ́ díẹ̀ máa fọ́ pátápátá máa fọ́ ọpọlọ ayọ̀ máa fọ́ ojú máa yọ sọ́tọ̀ máa fọ́ gbogbo tó wà nínú orí ẹ gbogbo tó ń ṣe kátikáti tó ń ṣe rádaràdà rere nínú orí ẹ gbogbo ẹ máa jáde ní kọ̀ọ̀kan. mi ò kúrò bí pàdí mi fẹjọ́ lẹ̀ wojú mi. ọ̀rẹ́ mi tiẹ̀ ní sá. ó dá mi mọ̀ ó dá mi mọ̀ ọ̀rẹ́ mi ó dá mi mọ̀ wọ́n ní. ó dá mi mọ̀ inú mi ti dùn Ọlọ́run. ọmọ tó ṣẹlẹ̀ mi mọ̀ mo ti wá ẹ tipẹ́tipẹ́. èmi náà ti wá ẹ tipẹ́. kò síbi tí mi ti wà ẹ dé. èmi náà ti wá ẹ jọjọ. kódà mo ti wá ẹ dé wàrọ̀ gún ọ̀run o sì bẹ́ẹ̀. mi ní sí ní wàrọ̀ gún ọ̀run mi ní síbẹ̀ láyé mi. mo lọ wù ẹ lájàlẹ̀ o sì bẹ́ẹ̀. mi ní síbẹ̀ láyé mi. mo wọnú àwọn ẹgbẹ́ ẹnu gi nínú lọ́dọ̀ àwọn ọ̀rọ̀ mọ̀dìmọ̀dì o sì bẹ́ẹ̀. mi ní síbẹ̀ láyé mi wò láìpẹ́ láì jìnnà èmi àti àjọ máa gbénú ilé ni. Ọlọ́run tájọ máa gbénú ilé mi gangan tájọ máa wà gangan. jọ wo nǹkan tèmi tiẹ̀ ń wá ẹ fún ni pé àwọn mítìn kan wà tí mo ní láti lọ so ó dẹ̀ yẹ kó wà bẹ́ẹ̀. ayi máa lọ àbọ̀kú tó dé máa lọ sí mítìn yẹn jọ tó lọ fún mi ní nọ́mbà. jọ fún mi ní nọ́mbà. o understand tí mo sọ mo ní jọ tó lọ fún mi ní nọ́mbà. o understand nǹkan tí mo sọ mo ní kó jọ kó torí Ọlọ́run kó fún mi ní nọ́mbà. ṣé wàhálà òfin máa dé báyìí o gẹ́ẹ̀tì bí àní nọ́mbà ni mo fẹ́ nọ́mbà ni.
ṣé wàhálà ò tó máa dé báyìí ó gẹ́ tì mí ní. àní nọ́mbà kankan ni mò ń béèrè. ó bùkún náà kò dẹ̀ fún náà lóúnjẹ ó bùkún náà kò fún náà lóúnjẹ kò fún náà. ọ̀rẹ́ mi máa fẹ́ lóúnjẹ. wọ́n náà kí ló ń tẹ̀lé mi fún náà wo kárí kìí ṣe kébé àwùjọ ọ̀rẹ́ mi ni màá lagimá lórí ni o. lagimọ́ mi lórí kó fún mi nọ́mbà ìjọ. màá lagimá lórí. fọmọ́ mi lórí kó fún mi nọ́mbà ìjọ sí ọlọ́run. Eleven, 12, 13, 11. Ìgbó máa wo mo mi rè o. Ìgbó máa wo 11, 12, 13. Ọlọ́wọ́ ṣe o. Mọ́tò ti sú ọ. Jẹjẹrẹ parẹ́ kó lórí burúkú mi tó débí. Ọlọ́run má gun Prado. 11, 12, 13. 11, 12, 13. Yay! ẹ wo gbogbo ilé tẹ́ ń ṣe kò necessary now big girls ní gbogbo wa now. ṣé yẹ ká ẹ̀ṣẹ̀ máa sọ pé èèyàn kan ló máa fọlẹ̀ o èèyàn kan ló máa gbálẹ̀ o kó tó di pé ẹmọ nǹkan tó yẹ kẹ́ ṣe nulẹ̀ kó dà náà. bọ̀ yín mọ̀ pé tó bá kọ́ mi èmi máa ń gbà ṣá ẹ mọ̀ pé mo máa ń gbà. táwa ni wà kí n gbà tiẹ̀. ọwọ́ mi ó yọ lára ẹ èmi kan máa ń hẹ̀pẹ̀ tí mo máa ń bá ẹ ṣáà ní sùúrù ẹ ṣáà máa clean ẹ máa òṣìlẹ̀ ìrànwọ́lé òṣìlẹ̀ támára yọ̀ ó lè ìrànwọ́lé fẹ́ẹ́ mo ti sọ fún yín pé mi ò fẹ́ gbọ́ ogun ariwo orí burúkú tẹ̀ ṣe ìmọ̀ ọlọ́run ti gbé mi ga ìwọ̀n bá tásìkò díẹ̀ òun ló kù fún mi láti lò bí gbogbo òṣì tẹ̀ ṣe mo ní mi ò fẹ́ rí bímọ èwo lẹ́jọ́ òṣì gan àníwọ́ dúdú òsùn àbí kí ló jẹ sọ fún ọkọ ẹ mi ìfẹ́ kó pàkọ́ kadà sí bí ìmọ̀ torí kí ni nítorí pé mọ́tò mi ń bọ̀ ni Prado mi ń bọ̀ mo dẹ̀ ti ń sọ fún gbogbo yín láti bí ìjẹrin pé Prado mi ń bọ̀ láti bí sí bí láti bí sí bí òun ni mọ́tò mi máa páàkì sí kó tó di pé máa kúrò nínú ilé yìí ọkọ̀ ìgbọ́dọ̀ páàkì ń kọ̀kára sí bí mọ́. bọ̀dá Sàámú ẹ tiẹ̀ ní sùúrù ẹ jẹ́ kí mọ́tò náà tiẹ̀ dé náà. àìsàn dé o máa fọ. Prado la pé wà á rún rọ́rọ́rọ́ mi ni mo sọ bẹ́ẹ̀ fún ẹ. kí ni. ẹjọ́ ta ló sọ̀rọ̀ èmi ni sista Bímpé. ẹ ní sórí burúkú. àmì orí yóò ní burú. àmì o ẹni tó rí owó rẹ̀ lójú àlá tó ń dunnú ẹni kò tẹ pamọ́ṣẹ́. ebi yẹn ló máa padà pa yín kú. ebi yẹn ló máa pa yín tó bá dẹ̀ pa yín ẹ̀rí bàbá láàárọ̀ ẹ̀rí lò ẹ̀ńtẹ́rẹ́rẹ́ yẹyẹ jẹ́ ẹ̀yà tó ń dùn ní. tẹ́tẹ́ yọ̀bí gbogbo yàrá jẹ́ máa sọ̀rọ̀ ágẹ́rì tí ò mọ rí pè ẹ̀ńtẹ́rẹ́wé yìí lójú àlá tó ń dùn ní. tó máa jẹ́rú eléyìí orí ẹ ti bàjẹ́ dànù èmi yé mọ́tò mi ti dé mọ́tò mi ti dé mọ́tò mi ti dé. ẹni bá sọ ọ̀nù yìí kò ní yẹ Wálé ló ń pè ẹjẹ́ ń fi sí spíkà kó rí ẹ̀yìn ẹlẹ́gàn kó lè ṣe kíni kó lè bàjẹ́ ráúráú. Hello Wálé mo fẹ́ fi ẹ́ sí spíkà ni o mo fẹ́ kí orí àwọn ẹlẹ́gàn mo fẹ́ kó rí wọn bàjẹ́ tó yẹ sí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wà mí mo fẹ́ kó máa gbọ́ má dẹrẹ́ lágbo fúnra ara mi ni má wá gbé Prado mi má wá gbé ni mo mọ mọ́tò wà tó ti gbọ́ ẹ̀rọ náà ẹ wá gbọ́ Wálé jẹ́ kó fẹ̀ tí ara wọn gbọ́ wọn ò bílíìfù pé mo fẹ́ gbé Prado Wálé. ọ̀gá sábò ẹgbọ́n tí mo fẹ́ sọ jàre. òun ń gbọ́ túnṣọ. kò tẹ̀lé ta fún yín. bọ̀dá sàmúsù kò ní ta fún yín lẹ́ẹ̀kan sí. Wálé ó dẹ̀ pé rọ́ọ̀bù nọ́mbà ló pè. rọ́ọ̀bù nọ́mbà tẹ́tọ̀ ẹ̀ kò ní ta fún yín. ṣé fẹ́ kí ṣeré fún mi ní ẹni fún mi nọ́mbà tó jẹ rí. ìtumọ̀ sọ ìgbẹ́ni màmá sọ máa gbé ṣé pé ògùn ni. ẹ má pe nọ́mbà mi mọ́ láyé láyé. Wálé tó mọ̀ tó ṣẹlẹ̀ síkà ni mo wà àwọn ọmọ èdè mo fẹ́ kó bá mi sọ̀rọ̀ lójú wọn di gbọ́ mi ìwà ní kọ́ọ̀tì ẹ̀ èmi náà wá ṣépè fẹ́ padà kó ní já fún ẹ. mo mọ̀ pé o fẹ́ lo jìbìtì fún mi ní ìgbà tẹ́ ti gbowó tán o wá fẹ́ lo jìbìtì fún mi àbí gbogbo agbára tẹ́mi náà ní pátápátá ni máa lò fún ẹ Wálé gbogbo agbára tí mo ní ni máa lò fún ẹ wàá ríran wò máa lò fún ẹ ní ẹ̀rí orí yìí ti bàjẹ́. No.
Kò explain fún kí ni kò tó fẹ́ happen báyìí. Ẹ kí ló bá mi fà náà? Kó o ṣe dànù ṣé mi wà lẹ́ni? Àìtúnú ló bá yé ẹ̀jẹ̀ náà. Gbogbo ó ta ní àkìlọ̀ fún ẹ. Alóòdà fẹ́ kó lórí géèmì kó ti pọ̀ jù. Gbogbo ó ta ní la dàlé. Owó tá a jẹ tẹ́lẹ̀ lẹ́yìn tá a san gbogbo gbèsè tán. Oníkẹ́tù kò lè jọ kí ni kò tó fẹ́ ṣẹlẹ̀ ń sìn. Ọ̀gbẹ́ni má máa sọ̀rọ̀ bí dídìrín jọ. Ìwọ nìkan ló play ni. Èmi ò lówó tèmi bẹ̀ ni. Ó dẹ̀ bá mi sọ̀rọ̀ jẹ́ kó fẹ́ lọ ni. Ṣé kò ráìtì ni? Ó sọ fún ẹ náà. Ó máa tàbí ló fẹ́ pa ẹ́. Ṣé àkọ́ fún ẹ ni? Ṣé àkọ́ fún ẹ ní sọ̀rọ̀ náà? Bí láṣẹ ìdè bá. Ó fà sàbí fẹ́ pè mí. Ó fà sàbí fẹ́ pè mí. Kì í ṣe pẹ́jọ́ plan ẹ̀ ni. Ṣé 80 million owó làkàrà fẹ́ jẹ tí gbogbo àfi ń sáré owó kiri? Ṣé tó bá jọ legit tó bá jábọ́ ṣé gbogbo òun náà níbi happy báyìí? Ẹ wá bá àbí happy jọ. Èrè olówó ètò àánú géèmì. Ṣé kò jọ owó tiẹ̀ lọ ni? Ẹ̀yin lẹ́mọ̀. Ẹ wo àwọn wèrè. Àwọn èrè adigunjalè gangan ni wọ́n o. Bẹ́ẹ̀ ṣe wà wọ́n lè jí yín gbé. Ẹ tètè máa kó wọn lè máa kò ní dá fún ẹ. Sàámú, àwa ló kó àwọn ọlọ́pàá ìwà bá. Yes, Mr. Man, you keep quiet. Kò sí bọ́ọ̀dà Sàámú wọn. Lẹ́nu ẹ̀ wálé. Quiet. Question kan tí mo ní láti béèrè lọ́wọ́ yín ni wípé mọ́tò èyí tẹ́ jí kúrò lọ́wọ́ Mr. Sàámú òun dà. Kò ní dá fún yín. Ayé yín máa bàjẹ́. Táwọn gbá mọ́tò lọ́wọ́ ilé. Ẹ̀yin lè gbá mọ́tò lọ́wọ́ náà tani. Búrọ́dì omi dà. Búrọ́dì omi dà. Ṣé ẹ farabalẹ̀ o, ẹ má jẹ́ kí hot yín o. Ẹ hot wọn. Ẹ má jẹ́ kí ṣe kan tí ò ní múnú yín dùn o. Because mo ti rí i pé story yẹn ti fẹ́ máa yàtọ̀ bákan nísìn. Kò yàtọ̀ bákan bẹ́ẹ̀ náà ló ìṣeré ó lé ni wọ́n jí mọ́tò gbé ni. Ẹ farabalẹ̀. Guys, gbé bọ́n wọ yín lẹ̀. Ọlọ́pàá ẹ jẹ́ kí n explain. Ó dàbí ọ̀rọ̀ yìí ti fẹ́ máa yé mi. Newsers tẹ̀ ń wò yìí, àṣeyèrè tẹ̀ ń wò yìí, ó máa ń fún wa ní game. A lè fún ní choice méjì, ìsáré ká fún ẹ ní 500k tàbí ká ra mọ́tò fún ẹ. Olójú kòkòrò ẹ̀ mú mọ́tò náà. Pápájò tí mo bá dún máa mú bẹ́ẹ̀ ni. Kò sí sáà jẹ́ wọ́n mi. Sábà náà wọ́n fún mi lọ́pàá fún ẹ̀ka. Ó kọ́ lọ́pàá bá wa bí. Ó máa pa ẹ́ láti níbo ìwà yìí. Ó máa bá ẹ. Ẹ farabalẹ̀ o. Mo wọ̀n ní ẹ farabalẹ̀ o. Now let me hear you. Sir, in tó ṣẹlẹ̀ lélẹ̀. Ṣẹ́rí wẹ̀rẹ̀ tẹ̀ wọ̀ yìí tó dúró yìí. Àjọ máa ń ta business pọ̀ ni. Ṣẹ́rí ó máa ń fún wa nọ́mbà legit nọ́mbà ló dẹ̀ máa ń fún wa. A máa ń kówó le. Oní tẹ́tẹ́ là wa. A máa ń ta tẹ́tẹ́ tá a dẹ̀ máa ń jẹ. Fine, ó ti fún wa lára kọ̀kọ́ rí. Ta jẹ́ bí 1.2. A wò pé jẹ́ ká lọ sẹ́tù ẹni tó fún wa nọ́mbà. A dẹ̀ fún ẹni kí wọ́n lè ṣépè sí tí o bá gba 100,000. 100k ló gbà. Ó fún 100k. Ẹ̀bùn jẹ́bi sọ fún ipò fún mi lọ 100k. That's number one. Ṣebí sọ fún yín olórí burúkú ara wọn jíjẹ jẹ́ kí mo kó 1.2 làwọn jẹ́ ni wọ́n sọ fún mi ẹjọ́ kí ni ìdààmú àwọn 1.2 kí ni ìdààmú àwọn 1.2 100,000 fún mi kò ní dá fún ẹ. Ọ̀gá sà, ṣé gbọ́ ẹlẹ́kẹ̀ẹ́ tó fún wa ní nọ́mbà ìyẹn tún jábọ́ mo wò pé bọ̀bọ̀ yìí ẹ jẹ́ ká ṣàyè fún un àmọ́ tó fi ní 500k ó ní kí n má fòun 500k púpọ̀ àjọjú orí òun lọ pé ká fòun ní 50,000. ó yá wẹrẹ 500,000 pọ̀ jù fọ́jọ́ orí èmi tó máa ń di mí èmi kẹ mi ti gbọmọ ọdún méje lọ tó yẹ pé 5 million ti pọ̀ jù fọ́jọ́ orí mi. olóòfẹ́ Prado àbúṣe kò fẹ́ Prado. ó sọ bẹ́ẹ̀. mo dẹ̀ ní pé tó bá fún wa ní nọ́mbà tó legit a máa fún lówó gidi tó máa lè fi ra Prado. Mr. Sàámú, kí ló dé tẹ̀yin wá sí ọ́fíìsì wa tẹ́ wá purọ́ wípé wọ́n gba mọ́tò lọ́wọ́ yín. tó gba mọ́tò lọ́wọ́ mi nígbà tí wọ́n promise pé wọ́n máa fún mi ní mọ́tò kan lè fún mi ní mọ́tò mọ́ tó ti gbà lọ́wọ́ mi nìyẹn ni. olórí burúkú ìwà fún wa nọ́mbà àti believe pé nọ́mbà yẹn máa jábọ́ gbogbo owó ni mo kó lè kò ní dà fún ẹ kò ní dà fún ẹ. o ṣìlọ fún wa. ọ̀gá ẹkún tí wèrè fẹ́ sọ ẹ jẹ́ kó ké torí ẹkún ló máa gbẹ̀yìn ayé ẹ wo lóòótọ́ òun wọ́n sọ pé àwọn fẹ́ fún mi lówó 500,000 bó lè ní kó fi ilẹ̀ wọ́n ní nínú 500,000 àti mọ́tò kí làwọn fẹ́ mú ẹ wò bẹ́ẹ̀ ṣe wà yín sìn kíyà yín máa ta tẹ́tẹ́ nínú 500,000 àti mọ́tò èwo ni mọ́mí yín máa. you keep quiet. wà kí ni túmọ̀ gbogbo yẹn ẹ wà very careful Mr. Sàámú. be careful. now tí nǹkan tẹ̀ ń sọ bá yé mi dáadáa òun ni wípé tẹ́tẹ́ lẹ́yìn ta iṣẹ́ tí ń nìyẹn so ẹ wá fẹ́ gba ọ̀nà ẹ̀bùrú ẹ fẹ́ fi di ńlá ṣé mọ̀ pé bẹ́ẹ̀ ṣe ń ṣe yìí nísìnyí tí ò bá wọ́ọ̀kì mọ́ ẹ bọ́ sí nǹkan mi tíyẹn náà bá tún gbà mọ́ ẹ tún bọ́ sí nǹkan mi bẹ́ẹ̀ lọ àwa di wípé ẹ̀ ń pa àwọn èèyàn lára ń gbòòrò kò sí problem a ti mọ nǹkan tá a máa ṣe sí ọ̀rọ̀ ọ̀run yín Mr. Sàámú ẹ̀yin lẹ wá sí station wa láti wá report pé wọ́n gba mọ́tò lọ́wọ́ yín adẹ̀ ti débí nísìnyí àti rí pé bẹ́ẹ̀ kọ́ ló ṣe rí ẹ̀yin náà lẹ máa wá tẹ̀lé wa padà lọ sí station nísìnyí láti wá lọ clarify gbogbo ẹ̀ tẹ máa kọ sílẹ̀ wípé mọ́tò tí mo ní wọ́n gbà lọ́wọ́ mi ò bẹ́ẹ̀ kọ́ ló ṣe rí o. àkọ́kọ́ mi lè kọ statement dáadáa owó mi máa ń gbọ́ àkọ́kọ́ nìyẹn ẹ̀kejì ẹ jẹ́ kó fún mi ní 500,000 naira yẹn ká máa yọjú ẹ̀ láàrin ara wa yẹn gbogbo lóyìnbó tá ẹ bá. will you keep quiet. ẹ̀yin tiyín a ní issue pẹ̀lú yín o do not have anything with you. now nǹkan tẹ́ ẹ̀kan máa ṣe fún wa ìrànlọ́wọ́ kékeré lẹ́ẹ̀kan máa ṣe fún wa ẹ̀kọ́ tẹ̀lé wa dé station nísìnyí ẹ̀kọ́ statement wípé Mr. Sàámú parọ́ mọ́ wa ní o bẹ́ẹ̀ kọ́ ló ṣe rí o àjímọ́tò gbà o ó tán padà sílé yín. excuse me ẹ má bínú ṣé a lè yan representative láàrin wa. come on madam
má tẹ̀lé yìí ẹ jẹ́ kó bá mi gba 500,000 mi lọ́wọ́ ẹ bá mi gba 500,000 mi lọ́wọ́ ìwọ yọ́bọ̀ ọ̀dà kó ní orúkọ mi níwọ̀ ó dà kó sí wàhálà má gbọ́ mi o. ọjọ́ yẹn ló máa gbà tí n bá bèrè owó mi tó bá lóhùn òní ọjọ́ yẹn ló máa gbà pé mo burú. Sàámú Alájọ. Sàámú Alájọ. Sàámú Alájọ. Sàámú Alájọ. oṣù bá tán mo fẹ́ gbowó mi. Sàámú Alájọ. oṣù máa parí mo fẹ́ gbowó mi. Sàámú Alájọ. Sàámú Alájọ. máa gbó owó mi púpẹ́. wọ́n fẹ́ fowó ṣe nǹkan rẹ̀ ní fún wọn ní owó wọn. máa gbó owó mi púpẹ́. májàra wájú ti bí fún wọn lówó wọn. máa gbó owó mi púpẹ́. jàgùjà ni wọ́n fi àjọ bojú ní sáré. Sàámú Ṣíkà Adé fún mi lówó mi. olóòótọ́ lọ́mọ ẹ̀ sí Sàámú fún wọn lówó wọn. wọ́n kì í jó lówó sọ bẹ́ẹ̀ mú gbọ́ bẹ́ẹ̀ o. alájẹṣẹ́kù alájẹpamọ́lẹ̀ ní dájọ́ jẹ́. nítorí ọ̀dá owó ni mo ṣe ń dájọ́ fún mi lówó mi. má jẹ́ kó sún wọn fún wọn lówó wọn bóṣù bá ti tán. mi ò fẹ́jọ́ mi ò fàròyé oṣù bá tán fún mi lówó mi. fún wọn lówó wọn ò Sàámú o. máa gbó owó mi púpẹ́. Sàámú Alájọ. Sàámú Alájọ. Sàámú Alájọ. oṣù bá ti tán fún wọn lówó. oṣù bá tán bá mi gbówó. yẹ kó rówó wọn gbà wọn ló kí n ṣe. oṣù bá tán mo fẹ́ gbówó mi. Sàámú máa gbó. Sàámú Alájọ. wọn ló wọ Sàámú ẹ̀rín la fi bẹ̀rẹ̀ máa jẹ́ ká fi ìjà parí o. máa gbó owó mi. bí wọ́n ṣe mọ̀ ẹnìkan ṣe bá ẹ̀ kojú ojó lóòótọ́. kéré lójú owó orí kojú owó wálé ríre.